within 24 hours tí wọ́n kéde ìṣẹ̀lẹ̀ ikú yìí ní àwọn èèyàn tí ń gbé oríṣiríṣi nǹkan kiri. Lótìtọ́ àti lódodo, you may be right. And also, I want you to know that you are not 100% perfect. Kí wọ́n ṣe àsìkò yìí la ó máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí olóògbé. Let her rest. Let her rest in peace. Gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin agbéró orí ẹ̀rọ ayélujára sọ oríṣiríṣi ọ̀rọ̀. Kí n ṣe àsìkò yìí lẹ lè fi omijé ojú mi trend. Ẹ dákẹ́ ohun tí ẹ bá mọ ìbẹ̀rẹ̀ rẹ̀. Nítorí pé kíní yìí, ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ohun tá a lè máa fi yọ̀. Ìlú mímọ́ ológo. Gbajúgbajà olórin ẹ̀mí Bùnmi Akínàánú Adéoyè tí gbogbo èèyàn mọ̀ sí Omijé Ojú Mi ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti jáde kúrò láyé ní ọjọ́ Ìṣẹ́gun. Ìṣẹ̀lẹ̀ yìí ni ó wáyé lẹ́yìn tí ó figagbága pẹ̀lú àìsàn ẹsẹ̀ kan èyí tí àwọn èèyàn fi ń dá owó fún tí wọ́n sì ń fi àdúrà ránṣẹ́ sí lórí àìsàn náà. Ìbànújẹ́ ńlá leléyìí ó lágbo àwọn olórin ẹ̀mí. Bùnmi Omijé Ojú Mi tó bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ rẹ̀ lẹ́ni ọdún 10 kó tó di wípé ó di ìlúmọ̀ọ́ká gbajúgbajà débi tó dé kíkú tó mú lọ. Ọlọ́run ó yẹ ju àwọ̀ ènìyàn lọ o. Wàhálà wa nílé ayé yìí kò ní já sí asán o. Ogun kò ní borí wa o. Bùnmi Omijé Ojú Mi, rest in peace forever in our hearts. Jerusalem, ìlú mímọ́ ológo, ìlú tí Jésù pèsè tako fọwọ́ mọ́. Ó báwo ni ìbá ti dùn tó fún ìwọ àti èmi. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Mo wá sọ̀rọ̀ kan nípa ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Tá bá sọ̀rọ̀ nípa ikú Omijé Ojú Mi, kò sẹ́ni tí yóò dùn. Bùnmi Akínàánú Adéoyè tí gbogbo èèyàn mọ̀ sí Omijé Ojú Mi. Kò sẹ́ni tí ikú gbajúgbajà olórin ẹ̀mí yìí ó dùn. Lásìkò yìí mo wá fẹ́ bẹ̀ gbogbo àwọn ènìyàn wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dákẹ́. Oríṣiríṣi ni ó ti ń jáde lẹ́nu ìgbà tí ìṣẹ̀lẹ̀ ikú yìí ó ti wáyé. Àtèyí tí a gbọ́ tẹ́lẹ̀, àtèyí tí a ò mọ̀. Oníkálukú wá ń sọ tiẹ̀. Mo kàn fẹ́ rọ gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí náà ṣe ti pè fún wípé ẹ jẹ́ kí a fún wọn ní privacy, kí a dẹ̀ fi àdúrà ràn wọ́n lọ́wọ́ lásìkò yìí. Ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Gbogbo ohun tí àwọn èèyàn kan bára wọn fà lórí ẹ̀rọ ayélujára ni pé ó bú àwọn pé ó yẹ kó ti múra sí ọ̀rọ̀ ayé ẹ̀ ìgbà kan tàmẹ́dò. We don't need that. Ẹ jẹ́ ká fi àdúrà ràn mọ̀lẹ́bí ẹ̀ lọ́wọ́. Kò sẹ́ni tí ó máa gbà á ládùúrà pé ẹni tó súnmọ́ òun bí ìṣọ̀run kó dẹ̀ fòṣánlẹ̀ kókó lọ. Gbogbo ìrìn àjò Bùnmi Omijé Ojú Mi bó ṣe lọ. Gbogbo wa la rí àwọn challenges tó face nípa ti ẹsẹ̀, severe legs pain àti àwọn oríṣiríṣi nǹkan tó là kọjá. Ẹ mọ̀ àtìgbà tó ti ń bá gbogbo kíní yìí bọ̀ ni. Ẹ jẹ́ ká respect ẹ̀. Ẹ jẹ́ ká jẹ́ kó sinmi. Nítorí pé ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe pé ó dùn mọ́ wa nínú. Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn ti gbé jáde. Oríṣiríṣi nǹkan ni wọ́n ti sọ. Ẹ jọ̀ọ́, let's keep mute and pray for our family this time around. She deserves our prayer. Our family deserves our prayer. Má yẹ ká sọ anything. Òkú Bùnmi Akínàánú kì í ṣe ìta lè máa drag kiri. Nígbà tó wà láyé a mọ̀ wípé lótìtọ́ oríṣiríṣi kan ló ṣẹlẹ̀. But now, I beg you all. I beg you all. Ẹ jẹ́ ká fún Bùnmi Akínàánú ní respect to deserve why she's no more again with us. This is not the time to be carrying rumor all around in the name of trending, in the name of I want to let people know me. That is not what she need. That is not what our family need right now. Ẹ jẹ́ ká dákẹ́ gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ tí à ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára. I beg of you all. Also,
mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn gbajúgbajà olórin ẹ̀mí lóríṣiríṣi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ oríṣiríṣi ránṣẹ́. Mo ti rí Rẹ̀mílẹ́kún Amos Atóríṣe táwọn náà ti ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ pé igi ńlá ló wó nínú igbó yìí pẹ̀lú gbogbo nǹkan tó là kọjá. So painful Bùnmi omijé ojú mi. Ẹ̀yin tẹ́ kò lókè erùpẹ̀, ẹ ṣe rere o, ẹ ṣe rere. Gbogbo nǹkan tó yẹ kẹ́ dìmú nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́, kẹ́dẹ̀ fi ṣe kíni, kẹ́dẹ̀ fi túnra dì. Jerusalem, ìlú mímọ́ ológo, ìlú tí Jésù pèsè ta kò fọwọ́ mọ́. Báwo ni ìbá ti dùn tó fún ìwọ àti èmi láti ní ìpín nílé náà. Dídùn ni ìrántí olódodo. Bùnmi Akínàánú Adéoyè tí gbogbo èèyàn mọ̀ sí omijé ojú mi. Wọ́n ní a gbọ́ wípé ó jáde kúrò láyé ní àná òde yìí gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí ẹ̀ ti fi léde. Ikú gbajúgbajà olórin yìí dùn mí púpọ̀. Ìdí tó fi dùn mí ni wípé arábìnrin yìí ó la ọ̀pọ̀ ìṣòro kọjá. Àdúrà wa nígbà náà ni pé Ọlọ́run jẹ́ kó là á já. Ọlọ́run má jẹ́ kó kú sínú ogun yìí. Ṣùgbọ́n àmọ́ yìí tí Ọlọ́run fi ọ̀rọ̀ yìí ṣe. Ohun tí mo wá fẹ́ sọ lásìkò yìí ni wípé kì í ṣe àsìkò yìí rárá ló yẹ ká wá máa gbé oríṣiríṣi ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ti béèrè fún privacy àti àdúrà fún mọ̀lẹ́bí, fún ìdílé náà. Kò wá yẹ kó jẹ́ àsìkò yìí ní àwa èèyàn àwa máa gbé ìròyìn káàkiri. Within 24 hours tí wọ́n kéde ìṣẹ̀lẹ̀ ikú yìí ní àwọn èèyàn ti ń gbé oríṣiríṣi nǹkan kiri. Lótìtọ́ àti lódodo, you may be right. And also, I want you to know that you are not 100% perfect. Kí wọ́n ṣe àsìkò yìí la ó máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí olóògbé. Let her rest. Let her rest in peace. Gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin agbéró orí ẹ̀rọ ayélujára sọ oríṣiríṣi ọ̀rọ̀. Kì í ṣe àsìkò yìí lẹ lè fi omijé ojú mi trend. Ẹ dákẹ́ ohun tí ẹ bá mọ ìbẹ̀rẹ̀ rẹ̀. Nítorí pé kíní yìí, ohun tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ohun tá a lè máa fi yọ̀. Ìlú mímọ́ ológo. Gbajúgbajà olórin ẹ̀mí Bùnmi Akínàánú Adéoyè tí gbogbo èèyàn mọ̀ sí omijé ojú mi ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti jáde kúrò láyé ní ọjọ́ Ìṣẹ́gun. Ìṣẹ̀lẹ̀ yìí ni ó wáyé lẹ́yìn tí ó figagbága pẹ̀lú àìsàn ẹsẹ̀ kan èyí tí àwọn èèyàn fi ń dá owó fún tí wọ́n sì ń fi àdúrà ránṣẹ́ sí lórí àìsàn náà. Ìbànújẹ́ ńlá leléyìí ó lágbo àwọn olórin ẹ̀mí. Bùnmi omijé ojú mi tó bẹ̀rẹ̀ ìrìn àjò orin kíkọ rẹ̀ lẹ́ni ọdún 10 kó tó di wípé ó di ìlúmọ̀ọ́ká gbajúgbajà débi tó dé kíkú tó mú lọ. Ọlọ́run ó yẹ ju àwọ̀ ènìyàn lọ o. Wàhálà wa nílé ayé yìí kò ní já sí asán o. Ogun kò ní borí wa o. Bùnmi omijé ojú mi, rest in peace forever in our hearts. Jerusalem, ìlú mímọ́ ológo, ìlú tí Jésù pèsè ta kò fọwọ́ mọ́. Báwo ni ìbá ti dùn tó fún ìwọ àti èmi. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.